tí wọ́n bá ní nǹkan tó ń ṣàlámù tó bá ti débí láì jẹ́ tí ì ṣe kankan fún rárá tó bá dé bí ọ̀pọ̀ tó débẹ̀ tó ní nǹkan báyìí ló ń ṣòwò òun dẹ̀bẹ̀ kí nǹkan kọ́rọ̀ mi ò bá òun tó bá ti dárúkọ ọ̀rọ̀ mìíràn kí ni yẹn máa lọ. àdúgbò kan ní Ìrẹ́mọ ní ìlú Ifẹ̀ àdúgbò yẹn ibẹ̀ ni àṣà rẹ̀ wá dì sí ibi tí bàbá rẹ̀ rí wọn gbà yẹn fún nípa ní pé bàbá ọmọ yín lẹ́mọ̀ pa ọmọ yín lẹ́mọ̀ pa ó gbé orí kan wò bẹ́ẹ̀ àwọn tó sá àṣàlà fẹ́mi wọn nígbà náà àwọn ni wọ́n sá lọ sí Ìjẹ̀bú Rẹ́mọ. ṣe bó ti ṣe wà náà àwọn ẹgbẹ́ tó kù ti ṣe dọ́dọ̀ ẹ̀ náà àwọn náà tẹ bá mú tẹ bá lẹ́fẹ̀ẹ́ kì í bọ́ bí kan fún ara yín kò ní rú ọ̀tọ́ ẹ̀kọ́ ti ń lọ ẹ̀jẹ̀ pé ó fún ẹ̀ ló ń lọ ó ti wọ́n tó ti di. tó náà tún máa tún ti di. mọ̀kẹ́ wá wò pé ẹ̀jẹ̀ ká mú ilé ká lọ báyìí tó tẹ bá ti mú yẹn tẹ́ ti fà lọ síbi kan ìdí ẹ̀ ló ti lọ ìbò ń bọ́ ifò tó gbé orí ọba rí nínú ìbò kan tó bọ́ tó gan tí tó ń fẹ́ ní ìlú ẹ̀ tó bọ́ sí lọ́wọ́ tó ṣe é ṣe kó tó ń pẹ̀rẹ̀ pé ohun tó sọ fún wa wípé òun gangan Ọ̀rànmíyàn ló bí òun. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Ṣé o mọ nǹkan nípa ọ̀pá Ọ̀rànmíyàn? Ṣé o tiẹ̀ ti gbọ́ nípa Ọ̀rànmíyàn rí? Bóyá o gbọ́ rí tàbí ò gbọ́ rí, farabalẹ̀ dáadáa. Nítorí pé lónìí yìí, ńlá ó ti ṣù désàlẹ̀ kòkò nípa ta ni Ọ̀rànmíyàn. Báwo ni kí ọ̀pá Ọ̀rànmíyàn ṣe jẹ́? Bẹ́ẹ̀ bá sì ń wò ó, ẹ ó rí pé ọ̀pá yìí ńṣe ló dàbí àpáta láti ilẹ̀ dókè. Kò jọ bíríkì, kò jọ amọ̀, ó jọ àpáta. Kódà ẹ jẹ́ ká sọ pé ọ̀tá ni. Ṣùgbọ́n àwọn àlàyé nípa ẹ̀, àwọn tó mọ̀ nípa ẹ̀ náà ni wọ́n ṣàlàyé fún wa. Báwo ló ti jẹ́ bẹ́ẹ̀? Ṣe ni kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. Bákan náà la tún wo àwọn igi kan níbí. Igi yìí pèrègún là ń wò lọ́ọ̀kan yìí, a tún wo igi míì tó sopọ̀ mọ́. Àlàyé ń bọ̀ lórí ẹ̀, ẹ farabalẹ̀ dáadáa bẹ́ẹ̀ tí ń jẹ̀gbádùn ètò yìí. Ìkànnì Yorùbá Gidi TV, ẹ máa bá wa kálọ. Eré sísá níṣẹ́ ẹ̀sìn. Ká ṣèwádìí ìjìnlẹ̀ nípa ìtàn, àṣà, èdè àti ìgbàgbọ́ Yorùbá níṣẹ́ tá a gbé dání. Tó, ǹjẹ́ a tún ti bẹ̀rẹ̀ lónìí náà nù? Ká tún máa múra gbàtàràgbà múra gbàtàràgbà mú gba àgbà nù gba igbá fífún gba àgbà tí bẹ́ǹdì igi ìgbà kígba àgbà ó lè mọ́ gba àgbà jẹ́ nù gba igbá ní igba ìgbà ń tágbà gba ìta gbangba látàgbàǹgbà torí pé tagbára sì làgbàrá afagbára rẹ̀ gbàtà lágbára lọ. Torí ìdí èyí ni wọ́n ṣe fìbà fún Olódùmarè, fìbà fún àwọn àgbààgbà, fìbà fún àgbàlagbà tó kún fún àgbàrá gbàgbára gbàgbà tẹ́gbà gbèdí àgbà kan òkà nífàyà gbàgbàgbà nígbà tí ìgbà. Kábíyèsí Olódùmarè ìbà rẹ̀ ò ní gbogbo ìgbà. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ìkànnì Yorùbá Gidi TV ilẹ̀ ń wò. Níbi tí mo wà yìí ni wọ́n ń pè nílẹ̀ Ifẹ̀.
àlàyé ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tẹ́ ó láǹfààní àti gbọ́ òfin sáwọn ṣe ẹ̀káwọ̀. fáǹfààní gbogbo àwọn èèyàn tí ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé yóò wù mí kí wọ́n mọ púpọ̀ nípa yín orúkọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sán. ẹ ṣe olóòtú lápapọ̀ mọ́kọ́ síbà fún ọba Elédùmarè ọba ọ̀gá ayé àsìkò ọ̀hún. bákan náà ni wọ́n sì bá bàbá wa kọ ní ìsà ìdílé àti àbúrò bá sí ẹni ìtàn. Kábíyèsí o. Òun sì Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Èmi tí mo jókòó lórí jẹ́ orúkọ mi ní ọba ìṣọ̀ Ọláolúwa Olúwo Ọ̀dẹ́yẹlé tí mo jẹ́ custodian of Ọọ̀ni. Ẹ̀yin gẹ́gẹ́ bí Ọwá Erédùnmí, ìbéèrè pọ̀ tí mo fẹ́ béèrè nípa Ọ̀rànmíyàn nítorí pé àwọn kan sọ pé Ọ̀rànmíyàn ló jọba ní Benin, ọmọ Odùduwà l'Ọ̀rànmíyàn jẹ́, bàbá méjì l'Ọ̀rànmíyàn ní, wọ́n tún lọ́mọ Ògún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti fìdí èyí múlẹ̀, àwòpẹ́ ọ̀dọ̀ yìí láti gbọ́ òkúrò ta ni Ọ̀rànmíyàn. Ẹ ṣé. Bàbá wa Ọ̀rànmíyàn wọ́n jẹ́ ìkan nínú ọmọ bíbí bàbá àgbà Odùduwà. Àwọn ni wọ́n bí wọn. Wọ́n bí wọn bákan náà kìí ṣe Ọ̀rànmíyàn ní orúkọ tí wọ́n jẹ́. Wọ́n jẹ́ Òdèdé. Òdèdé. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nígbà wáṣẹ̀ wọ́n ní àrọ́bá ní bàbá ìtàn. A gbọ́ nínú ìtàn wípé Ògún ló yọ sí Odùduwà wípé ohun tí mo sọ nígbà wáṣẹ̀ sẹ́rí wípé orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ti yàn. Kò dẹ̀ sí nǹkan méjì ní wípé bí ìtàn sí sọ, a gbọ́ wípé Ògún ló kọ́kọ́ mọ bàbá Ọ̀rànmíyàn kó tó di pé ẹni mọ ìyá Ọ̀rànmíyàn kó tó di pé bàbá Odùduwà mọ̀ wọ́n. Gẹ́gẹ́ bí àlàyé tí a gbọ́, ìgbà tí wọ́n máa bí bàbá ẹ̀, wọ́n bí wọn ní aláwọ̀ méjì. Ẹgbẹ́ kan white ní àwọ̀ funfun, ẹgbẹ́ kan brown. Ìyẹn Ọ̀rànmíyàn rí. Bẹ́ẹ̀ni. Bí ìtàn ṣe sọ, ìtàn ní bàbá wa Odùduwà pé èèyàn pupa ni wọ́n. Ìtàn dẹ̀ sọ wípé Ògún èèyàn dúdú ni wọ́n. Ìrìn àjò ìgbé ayé wọn bẹ̀rẹ̀ wípé pé ẹ sọ pé wọ́n ní Ọ̀rànmíyàn jẹ ọba nílẹ̀ Benin, wọ́n di ọba ní Kétu. Bẹ́ẹ̀ náà ni ó ti ẹ̀pọ̀ jáǹtì rẹ̀ níbi tí wọ́n ti jọba. Wọ́n lápìtìyàn lórí iṣẹ́ ọdẹ ṣíṣe. Àwọn ẹranko tó lágbára tí àwọn orílẹ̀ máa ń pè ní wild animal ni wọ́n máa sábà pa. Ṣùgbọ́n nígbà kan wàhálà kan wà láàrin ọba Ìbíní àti àwọn aráàlú ẹ̀. Ìjà ńlá ni tí àwọn aráàlú bá ti ṣẹ̀bá pípa ni, ṣùgbọ́n ìgbésẹ̀ tí àwọn aráàlú gbé agbára wọn kò ká ọba yìí. Ṣùgbọ́n wọ́n yọ́ rẹ̀ wá sílẹ̀ Ifẹ̀. Ìgbà tí wọ́n dé ilẹ̀ Ifẹ̀, wọ́n rí àwọn baba ńlá wa nífẹ̀ẹ́, wọ́n dẹ̀ pẹ̀jọ wọn rò. Wọ́n wo ẹni tí ó lè bá wọn lọ tó lè síwájú ikọ̀ yẹn lọ, wọ́n rí pé Ọ̀rànmíyàn ló lè lọ. Báyìí ni wọ́n bá Ọ̀rànmíyàn sọ̀rọ̀ láti tẹ̀lé wọn pẹ̀lú àwọn ikọ̀ bàbá wa Ọ̀rànmíyàn. Nígbà wáṣẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí, bàbá wa Ọ̀rànmíyàn wọ́n ti fún ìyá tó bí àwa yìí, wọ́n ti fún wọn ní oyún nígbà náà. Inú wọn wà nínú oyún bàbá ńlá bàbá tí wọ́n wà nínú ìyá wa nígbà náà. Kí lórúkọ torí àwọn ẹlòmíì tí ọ̀rọ̀ tó tètè yé dáadáa, kí lórúkọ ẹni tí wọ́n fún lóyún àti oyún ẹni tó wà nínú ẹ̀yìn? Tó wà nínú ìyá wa, àbọ̀rọ̀ náà nìyẹn. Òkè. Báyìí ni wọ́n fún inú oyún ní ìyá wa yìí wà. Wípé nígbà yẹn ìyàwó méjì ni bàbá wa fẹ́. Wọ́n ń pè kan ní Ọ̀yẹ́yìn. Ọ̀yẹ́yìn. Bẹ́ẹ̀.
wọ́n pè kan ní òkun adéyọ̀. Ọ̀yọ́ yìí yẹn òun wá láti sáìdì ọ̀là nítòsí Èjìgbò. Báyìí ni bàbá wa lọ pẹ̀lú àwọn ikọ̀ ìlọ sí ìlú Ìbíní. Wọ́n dé ọ̀rọ̀ ó gbà wọn lákòókò tó pẹ́ láti lè gba agbára lọ́wọ́ báyìí. Síbẹ̀síbẹ̀ kò rọrùn. Wọ́n fẹ́ yàwó lọ́wọ́, wọ́n ti bímọ bẹ́ẹ̀. A pè orúkọ ọmọ náà ní èdè tiwa níbí, a pè ní ewé ẹ̀lẹ́dẹ̀ tí wọ́n lọ́rùn, wọ́n pè ní ewéka. Lédè tí wọ́n bí a pè ní ọwọ́ mẹ́ka, lédè òyìnbó àmọ́kọ́gbà, ọwọ́ká, ewéka. Ṣùgbọ́n kí bàbá wa tó kúrò nílẹ̀ Ifẹ̀, ó sọ fún àwọn ìyàwó wípé àìmọ́ o ti Ifẹ̀ bá fẹ́ rí àwọn kí wọ́n kí Gbàjúre. Gbàjúre ló dàbí ẹ̀rọ ìléwọ́ nígbà wáṣẹ̀, yẹ pé ó yí àwọn bàbá wa yẹn tẹ́ bá pè wọ́n ní ìgbà kan títí já, wọ́n ní orí tí máa ń já yìí, orí ìgbà tó máa já káfẹ́ pé etí ọ̀tún ló já yìí, ó já ní bàbá yìí, bí báyìí wọ́n ti pè mí, etí ọwọ́ ọ̀rọ̀ ló já yìí, ó dẹ̀ bí ìgbà tó máa já, ó níbi tí ọ̀rọ̀ yẹn yé wọn dáadáa. Gẹ́gẹ́ bí ó jẹ́ pé ẹ̀rọ ìléwọ́ gbàjẹ́ láti ọ̀dọ̀ ilé tó máa rìn nígbà wáṣẹ̀. Wọ́n pẹ́ kí wọ́n tó gba ìjọba lọ́wọ́ báyìí, wọ́n ti bí bàbá ńlá bàbá tiwa náà síbí, ṣùgbọ́n nígbà wáṣẹ̀ tí ọkùnrin bá fún obìnrin lóyún tó lọ sí àjò tí wọ́n gbúrò owó ẹ̀, ọmọ tó bá bí wọn ìsọdúnkọ, wọ́n máa pè ní àwé, that is Mr. àwé ni wọ́n máa pè ní ọmọ mẹ́rin. Ṣùgbọ́n nígbà tí Gbàjúre yẹn kan bàbá wa lára, àwọn ìyá wa yẹn rò wípé ọkùnrin ti pẹ́ jù, wípé ọmọ tí wọ́n bí lẹ́yìn ìgbà tó kò ní gan odidi gédé. Orí gẹ́gẹ́ bí ìtàn sísọ, wọ́n ó dín díẹ̀ ní ogún ọdún bàbá lò níbi Oranmiyan. Báyìí ni wọ́n gbé Gbàjúre. Gbàjúre yìí wọ́n gbọ́ ni wọ́n tẹ̀kọ̀ létí. Torí kí mọ́tò gbàgbé jọ ọmọ tí wọ́n bí níbẹ̀ nígbà yẹn kò lè sọ̀rọ̀, ó di ògbọ́ kò sì lè sọ. Wọ́n bàbá jáwé, wọ́n fi éka tó ó kàn méjì, ọmọ náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Bàtí ó ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, wọ́n fi ọmọ yẹn sórí ìtẹ́ nílẹ̀ Benin. Báyìí ni bàbá wa padà wá sí ìlú Ilé-Ifẹ̀. Ọmọ tí wọ́n fi sórí ìtẹ́lẹ̀ Benin yẹn ṣó ni wọ́n pè ní ewéka. Bẹ́ẹ̀ ni bàbá wa padà wá sí ìlú Ilé-Ifẹ̀. Ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n wà bí ìgbà pípẹ́ díẹ̀. Ẹ mọ̀ pé alákẹ́kọ̀ọ́jú ara rẹ̀ ò ní wálẹ̀. Bàbá ni ó ti yẹ kó lọ sí ìrìnàjò. Ṣùgbọ́n gbọ́dọ̀ tẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ló ti fẹ́ tó. Bàbá dífá. Ìfà sọ fún bàbá wípé ibi tí ẹṣin iná bá ti yọ, ìyẹn ẹṣin tó dàbí mọ́tò nígbà wọ́sẹ̀, ẹranko tó lẹ́sẹ̀ mẹ́rin, ibi tí ẹ̀sìn wọn ti wá yọ̀ nígbà tí wọ́n lọ sí ìrìnàjò yẹn lápò ní Ọ̀yọ́ ní Olókàtúgbà. Ọ̀yọ́ yìí wà ní ẹ̀gbẹ́ odò River Niger nígbà wáṣẹ̀. Ó tó di pé Ọ̀yọ́ yẹn òkú Fúlàní ojú Ọ̀yọ́ yìí ká pẹ́ tó wá wà ní ẹ̀gbẹ́ òkú náà sọ báyìí. Báyìí ni bàbá wa Oranmiyan wọ́n bí Àjàká sí ìlú Ọ̀yọ́ yìí, wọ́n bí Ṣàngó sí ìlú Ọ̀yọ́ yìí. Wọ́n tún wò ó fún gbà pẹ́ díẹ̀ pé ó ti yẹ kí àwọn ọ̀dọ́ sínú àjò orí ìlú yẹn ti pọ̀. Gbogbo àwọn tó wà nínú tó wà ní agbègbè ibẹ̀ yẹn wọ́n ti wá para wọn pọ̀ pẹ̀lú bàbá. Wípé màkàdé pé alágbára kan ló débì, ó lójú irú ogun tó lè jẹ̀wà tó lè kó wá níbí. Báyìí ni bàbá tó fi Àjàká sórí àpèrè nígbà tí Àjàká gbọ́n dáadáa. Tẹ bá gbọ́ ìtàn Ọ̀yọ́, ẹ̀rì wípé lẹ́yìn Oranmiyan Àjàká, lẹ́yìn Àjàká Ṣàngó, àméjì ẹgbẹ̀ tàbí òyìnbó. Báyìí bàbá tó wọ́n tó bẹ̀rẹ̀ ìrìnàjò ní wọ́n lọ sínú pé nílẹ̀ Dágbà.
wọ́n lọ sí kòkó, wọ́n lọ sí nàná. Gbogbo alamọ̀ pé nàná àwọn Ghana ni, kòkó Kútọ́nù, wọ́n dé Kétu. Gbogbo tí wọ́n tẹ̀ kò sí bí kankan tí wọ́n bímọ síbẹ̀. Ṣùgbọ́n pípa ìlú fún ìgbà pípẹ́ náà wọ́n rò lọ́jọ́ kan pé ó yẹ ká lọ padà sí Ilé Ifẹ̀. Bákan náà ni bàbá tó mú ọ̀nà Ilé Ifẹ̀ pọ̀. Ọba tó wà ní orí àpèrè ọ̀rọ̀ nígbà náà, a ń pè ọba yẹn náà ní ọba Lùfù Aláyémọrẹ̀. Ọba Lùfù Aláyémọrẹ̀ ó kàn gbúrò ní pé ó mọ̀ ní Ọ̀rànmíyàn tí wọ́n ní ẹ̀rù bà á. Ọba ìlú fi ìlú lẹ̀ ló lọ tẹ ẹ̀fọn aláàyè lọ. Báyìí ni bàbá gorí àpèrè Ọọ̀ni kẹfà 6 Ọọ̀ni ní Ilé Ifẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà rí nígbà wáṣẹ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo ní Ọọ̀ni máa ń jáde lọ́dún. Àpẹẹrẹ jíjáde wọn lọ́dún yẹn náà máa sọ fún yín. Títí di ìsìn ó máa ń wáyé. Ọdún kan wà tá ń pè ní ọdún ọlọ́jọ́, tí ọdún yẹn bá ti kù ọjọ́ méje yẹ kí bàbá gbé adé ààrẹ. Bàbá gbọ́dọ̀ mú bí ìṣẹ̀dá Ilé Ifẹ̀, wọ́n gbọ́dọ̀ mú lò. Wọ́n á lọ sí ìkàníkàrò sí ẹnìkan tàbí ẹlòmí ò lè rí wọn. Láti bẹ̀rẹ̀ máa kú fún àdúrà ó tó dìgbẹ́ ká máa gbé adé ààrẹ. Ṣùgbọ́n ní ìgbà wáṣẹ̀ títí lọ́dún tí Ọọ̀ni bá ọ̀dẹ́ àgbèrè wọn ìbọ́ ìta ló lé ní wọn láwọ́. So ó wá ṣe wọ́n máa sọ nínú bẹ̀pẹ̀ àìmọ̀ ìrọ́jọ́ nídìí tí ó bá ṣe tó bá lọ kí àwọn Ifẹ̀ tí ogun bá wọlé kí wọ́n pe àwọn àdámọ́ lóhùn. Ọ̀rànmíyàn ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan di ọjọ́ yìí wọ́n wá àwọn tí ìlú àfihàn ṣùgbọ́n àríwọ̀ ẹni sọ pé wọ́n yìí kó bẹ̀rẹ̀ jáde ìdẹ̀ sígbà ọlọ́jọ́ tó jẹ́ pé wọ́n sì lè yí àtọ̀jẹ́ tó jáde àsìkò náà pọ̀ wọ́n bá da gbogbo àwọn ọdẹ síta bábẹ̀rẹ̀ tí wọ́n wà pàwà Ọ̀rànmíyàn wọ́n wá àwọn ọdẹ kan lọ́wọ́ wá bí ni wọ́n rí pẹ̀lú ọ̀pá tí wọ́n fi ń tilẹ̀ gbogbo Ọọ̀ni tẹbá rí ọ̀pọ̀ àwọn ẹni pọ̀pọ̀ àwọn yàtọ̀ sí àpá àwọn ọ̀gá tí ó máa jẹ́ bí holistic lápọ̀ ọ̀pọ̀ ní Peter dẹ́sẹ̀ sọ ìtọ́sọ pé bàbá wa Ọ̀rànmíyàn ìyẹn gíga ni wọ́n giant man. Àwọn ọdẹ wá rí ọ̀pá yìí wọ́n lè gúnlẹ̀ ní ibi ìgbọ̀ngàn ní tẹ́wọ́ àwọn kòkòrò kọtápẹ̀ ní tamati ìkan wọ́n ni wọ́n fi ọ̀tá múdì tàbí máa ń pẹ̀kẹ́ ní ìyẹn ní àfọ̀tá múdì. Bẹ́ẹ̀ tí wọ́n yẹ kì í sí rírọ kì í sí mímọ́ bí àṣẹ lásìsẹ̀ ẹni àwọn kòkòrò ikán yẹn ni wọ́n mú ọ̀tá mọ́. Wọ́n rìn lẹ́yìn ìgbà ìlójú ọ̀nà pẹ̀lú báyìí ní 20 meters wọ́n kà bàbá wọn padà bí ẹsẹ̀ tí yóò ṣàgbára láti sin kankan mọ́ níbi tí òpin ayé wọn tó dé ní. Bákan náà mo sọ fún yín wípé wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé tí ogun bá wọ Ifẹ̀ kan pé àwọn tó tún wá yá tó ọdún pípẹ́ náà rẹ̀ pẹ́ gbọ́dọ̀ ká pé ẹjá pé wò ní àwọn ìpín àgbọ̀dọ̀ máa sọ nínú ilé bí tàwà àdúgbò. Báyìí ni wọ́n tó dánwò lẹ́pẹ̀ bàbá wa Ọ̀rànmíyàn ó jáde ìbẹ̀rẹ̀ tó dé orí àwọn èèyàn lọ́dún. Àgbà àdúgbò kan ní Ìrẹ́mọ ní ìlú Ilé Ifẹ̀. Àdúgbò yẹn ibẹ̀ ni àṣà rẹ̀ wá dì sí. Ibi tí bàbá rẹ̀ rí wọ́n gbà yẹn fún ní parí pé bàbá ọmọ yílẹ̀ mọ̀ pa ó gbé orí kan wò rẹ̀. Àwọn tó sá àsálà fẹ́mi wọn nígbà náà àwọn ni wọ́n sá lọ sí Ìjẹ̀bú Rẹ́mọ bí ààrẹ orí mọ̀ àwọn wà ní Ìjẹ̀bú Rẹ́mọ tí àwọn yẹn ní Rẹ́mọ. So
ìgbà tí wàhálà ìpọ̀jù bàbá sọ̀rọ̀ ní ara ó fi àṣà múlẹ̀ àpèrè ilé yẹn ní ibi aláṣà títí di òní àṣà yẹn ni Yorùbá ń pè ní dà. bẹ́ẹ̀ so díẹ̀ nínú ìrìn àjò bàbá wa Oranmiyan akẹ́kọ̀ọ́sì akílé ojú òfò ìràwọ̀ padà nígbàjá báyà rẹ̀ pa wọ́n padà wálé nígbà tí mo fò láti ilẹ̀ ìbílẹ̀ níbífẹ̀ ìyàwó tó lóyún yẹn wọ́n fi ọmọ yẹn wọ́n fi ran bàbá wa Oranmiyan bàbá ní ìní àkẹ́ mo tó pọ̀ parí àti máa ń gbé àbáwá ní ìjìrí onímọ̀lẹ̀ akẹ́pọ̀ parí. Oranmiyan ló bí ìjìrí akẹ́pọ̀ parí. Nígbà tí wọ́n wá sọ pé Oranmiyan jẹ́ aláwọ̀ méjì, àwọ̀ dúdú àti àwọ̀ funfun. brown ni Àwọ̀ dúdú àti àwọ̀ pupa, èyí pupa ni Àwọ̀ brown and white. Brown àwọn pupa àti funfun. funfun ni white ni wọ́n pè Yorùbá. white yẹn ṣe funfun tí àwọn òyìnbó máa ń ta máa ń pè àwọn òyìnbó pé aláwọ̀ funfun. bóyá ó fẹ́ mú bẹ́ẹ̀ àrọ́bá làwọn ń sọ Bẹ́ẹ̀ kò sí kàkà tó sọ tó wá mẹ́. bẹ́ẹ̀ nígbà tó ní àwọ̀ funfun àti àwọ̀ pupa, ṣé a lè sọ wípé ó pín lára àwọ̀ Ògún àti Odùduwà ni? ìtàn gbé bẹ́ẹ̀ Ni wọ́n ṣe sọ pé ní bàbá méjì Bẹ́ẹ̀. ni Oranmiyan Oranmiyan. ìtàn gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú bí àwọn ìsábà máa sọ ìtàn lábẹ́ lọ ó lójú ẹni tí ó lè ní ìgbàgbọ́ wípé ó rí bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ wípé ìgbàgbọ́ àwọn Christianity ni wípé kò sí ẹni tó bá Màríà sùn fún bí Jésù ní gbogbo jẹnẹrẹsẹ̀ tàbí wà ní ìrọ̀pẹ́ ìgbẹ́ nígbà tí ìyàwó ní lójú kó ní ẹ̀rùn ló mọ̀kàn ní lóṣù méjì wà lẹ́lọ́ sí díẹ̀ test máa wáyé kò sí sí bákan náà nínú ayé tá a wà báyìí àti tí rí tí a lè sọ pé ìkan náà ní tí àbí ọ̀nà tí ó jẹ́ kọ́lọ̀ ìgbàlá ìwà ìtọ́jẹ́ ìpínlẹ̀ gbọ́dọ̀gbà láti orí dé ilẹ̀ apá kan wà ilé funfun, apá kan ó jẹ́ pupa, ẹsẹ̀ kan ó jẹ́ funfun, ẹsẹ̀ kan ó jẹ́ pupa. bẹ́ẹ̀ nínú generation àti lókè ní fún before our generation ní ti pọ̀ ìyàtọ̀ àwọn ọmọ tá ń bí nìsí wípé fáwọn kan bí àwọn ọmọ tó ga tó jẹ́ òmìnira ìsìn bákan náà òmìnira ní bàbá wa Òmìrán èèyàn gíga gbáà. Ọ̀pá Oranmiyan yẹn ṣé ó ní ìtumọ̀ kan fún ìlú Ifẹ̀? ó ní ìtumọ̀ àṣẹ́ni ẹwọ́ ọ̀pá wọ́ bàbá wa ọ̀rọ̀ ìṣàkóso àjẹ́ kí wọ́n pẹ́ fún wa Ṣé ọ̀pá yẹn àṣẹ́ni kò sí tí èèyàn ń béèrè tàbí tó ń fẹ́ kí elédùnmọ̀ ní kó ṣe fún òun tí ò ní sí tí ò ní gbà nídìí àṣẹ́ni àmọ́ bí ẹ ṣe àmọ́ iye lẹ́tì tó wá sí ìsàlẹ̀ àtọwọ́ labálá àwọn kan wá sọ pé àkọ́kọ́ Oranmiyan yẹn gan pé wọn kì í fẹ́ ṣàlàyé púpọ̀ fún wa nípa ẹ̀ wípé àwọn òyìnbó nígbà tí wọ́n wá wípé ó wà lára àwọn nǹkan tí wọ́n kó lọ gbogbo dàgbọ́ nílẹ̀ Ifẹ̀ wípé ibi ojúmọ́ gbé mọ́ wálé ayé tí wọ́n máa ń sọ wípé ọ̀tá ńlá kan ń bẹ nílùú Ilé Ifẹ̀ yìí tó máa ń tẹ ìmọ́lẹ̀ kódà lóru tí wọ́n fi máa ń tọ́ka sí pé ibi ojúmọ́ gbé mọ́ wálé ayé rẹ̀ wọ́n pé ìmọ́lẹ̀ yà ti tàn wọ́n ní bí òṣùpá ni òkúta ọ̀hún máa ń tàn wọ́n ní gbogbo èyí ni àwọn òyìnbó ti kó lọ nígbà tí wọ́n wá nígbà náà lọ. ó rí bẹ́ẹ̀ a pè ọ̀tá yẹn ní òṣùpá jù
ọ̀tá yẹn wà ní tòsí bí ọjà ìdìbò mẹ́rin ojú ọ̀dọ̀ wọ́n ti kàn tí àwọn náà wọ́n ní pé wọ́n gbé lọ. ṣé bí òun ṣẹlẹ̀ sí ọ̀pá Ọ̀rànmíyàn náà ṣe? Kò sí wù, kò sí gbé. Ẹni pé àwọn olùbátìlọ̀ pẹ́lúpẹ́ ìtọ́ ni kò sí gbé òun lọ́rẹ̀ kò sí. Kò sẹ́ni tó lè gbóró, afẹ́ni tó rò bá máa gbé òun. Lábẹ́ sí ó pẹ̀lú afẹ́ wú. Ẹ tún sọ ọ̀pọ̀ lẹ́ẹ̀kan pé afọ̀tamọ̀dì pé àwọn ikán ló ṣe ọ̀tá mọ́ ọ̀pá náà lára tó fi wà bẹ́ẹ̀ títí di òní. Ohun rántí orin kan tó jọ kí wọ́n máa ń kọ ṣùgbọ́n mi ò mọ orin náà dáadáa, mi ò sì lè rántí ẹ̀ dáadáa. Lòun máa ń kọ́ bí wọ́n pé bóyá eléré yẹn afọ̀tamọ̀dì o, eléré yẹn afọ̀tamọ̀dì ò mọ̀ dáadáa o, mi ò wá mọ̀ bí òun ni wọ́n ń kọrin kì. Ẹgbẹ́ gbogbo àwọn àgbàgbà àtijọ́ tí wọ́n ń di ọ̀tá wọ́n lè pẹ̀lú lábẹ́ ìlú wọ́n pẹ̀lú onítàn àfọ̀tàmọ̀dì. Onítàn àfọ̀tàmọ̀dì ṣẹ̀gbọ́n ni ìwádìí púpọ̀ fún àǹfààní tẹ́ fún wa láti fi ìtàn yìí múlẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ tó ń bọ̀. Ipò ọwọ́ Ẹrẹ̀dùnmí nílùú Ilé-Ifẹ̀, ìsọfúnni tó tó mi létí jẹ́ kí n mọ̀ wípé kì í kàn ṣe ipò kan lásán o, wípé lára àwọn tí a lè tọ́ka sí pé wọ́n di Ilẹ̀ Ifẹ̀ mú ni, nítorí pé ẹnì kì í jẹ́ àwádé ní ọ̀rọ̀ Ilẹ̀ Ifẹ̀ jẹ́. Wípé lóòótọ́ olórí aládé gbogbo Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ní gbogbo ìgbà báyé bá jáyé ọba ńlá ni nílẹ̀ Ifẹ̀. Pé àkàn síbẹ̀ àwọn ọba kan náà tún wà tí wọ́n rọ̀gbà yìí ká. Ipò wo ni ọwọ́ Ẹrẹ̀dùnmí tò sí ní? Ipò tí ọwọ́ Ẹrẹ̀dùnmí pọ̀ ìkan bẹ́ẹ̀ níbi tí mo wà, ìkejì ni pé wọ́n jẹ́ ọdún ní pàtàkì sí Ọọ̀ni. Bákan náà iṣẹ́ pọ̀ fún Ẹrẹ̀dùnmí láti ṣe ní ọdún lọ́jọ́ tí mo sọ Ẹrẹ̀dùnmí máa ń díjú ẹ̀ fún ọ. Ẹrẹ̀dùnmí ni ó dájọ́ pé ìjọba ènìyàn lọ́jọ́ fún Ọọ̀ni. Bákan náà máa jẹ́ kí bàbá wa kí wọ́n pẹ́ fún wa tí Ọọ̀ni bá dàgbà tó dòkú tí wá sípò padà Ẹrẹ̀dùnmí ni akọ́kọ́ wá túfọ̀ ẹ̀ pẹ̀lú ààbò láti túfọ̀ fún Ẹrẹ̀dùnmí. Ilé ẹ̀kọ́ kan wà níbi ẹgbẹ́ ààfin àìsí níjọ́ yẹn Ẹrẹ̀dùnmí máa gbà wọlé. Ẹrẹ̀dùnmí ìlú dandandan tó rí òkú ọ̀rọ̀ wọ́n máa jẹ́ kí àwọn ọjọ́ pẹ́ fún dáadáa iṣẹ́ pọ̀. A ń pè àwọn ọmọ ní mọ́lẹ̀ yẹn ló máa gbé wọ́n kọ́kọ́ máa gbé òkú ọ̀rọ̀ akọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú wá púpọ̀ wá gbé fún Ẹrẹ̀dùnmí àgbà gbé fún ọmọdé wá wẹ̀. A pè ìlú nìkan ní lókò rẹ̀ nílẹ̀ Ifẹ̀ àwọn bábá sí tí ó máa gbé òkú rẹ̀ tó máa gbẹ̀ láti pàṣẹ ọwọ́ Ẹrẹ̀dùnmí. Gbogbo ọ̀pọ̀ tó wà nínú ààfin níjọ́ náà Ẹrẹ̀dùnmí. Bí mo ṣe dé náà ti láǹfààní àti ìwọ̀ tó wò sí, mo rí àwòrán kábíyèsí ọba ọkùn adé Síjú Adé Olúbùṣe kejì. Mo rí wọn tí wọ́n kó wọlé ní léjìká. Bákan náà gbà wọ́n tó gbójú òkè
orí bàbá mi kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n ń bẹ lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ báyìí ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ kábíyèsí o. ti rí àwòrán wọn níbi àwòrán wọn náà ní òde ẹṣin gan ni ọ̀pá Ọ̀rànmíyàn yìí ṣé fún wíwò lásán ni fún àwọn èèyàn káàkiri àgbáyé tó bá ní mo ti máa ń gbọ́ nípa ìtàn Ọ̀rànmíyàn mo fẹ́ wá wo Ọ̀rànmíyàn ọ̀pá Ọ̀rànmíyàn nílùú Ilé Ifẹ̀ ṣé fún wíwò àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tí wọ́n fẹ́ràn láti máa wo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé nìkan ni àbí wọ́n máa ń bọ̀ ṣẹlẹ̀ a máa ń bọ̀ fún a máa ń ṣe ìtàdínkù fún bọ́ọ̀sì ìtàdínkù fún nílé ìta bá jẹ lórí ìbẹ̀rẹ̀ oúnjẹ tí ó rẹ̀ lórí àrẹ̀tí lẹ́nu nítorí pé àwọn àgbà náà ẹ̀yìn àgbà lẹ sọ pé èèyàn ní dóòṣà bí Ọ̀rànmíyàn ṣe ti jẹ́ alágbára nígbà ayé wọn ti dóòṣà ọdún kan wà tí ẹ máa ń ṣe fún Ọ̀rànmíyàn àbí fún ọ̀pá Ọ̀rànmíyàn ṣó wà ọdún méjì wọ́n pẹ̀kẹ́ ní olókèrè méjì àwọn ìgbésàn ìpèrè wẹ̀wẹ̀ ni Ọ̀rànmíyàn máa ń jẹ́ gbà yẹ́ ó máa ń jẹ inú lẹ́yìn ìgbàsígbè nínú bí ìjọ tí àwọn aṣọ ní ìlọ́wọ́ tó nígbà tá máa ń ṣe omi kan wà tá pè ní ọ̀sàrà ìjọ tí ọ̀sàrà máa kó ọmọ ẹ̀lọ sódò a gbọ́dọ̀ jókòó olúkò nínú ilé a gbọ́dọ̀ pọ̀ ọ̀rọ̀ ní àfikún tó ń jẹ náà láti pọ̀ oúnjẹ ìrẹ́làwọ́ náà máa jẹ ní bí ìlú ìjọ ìrọ̀dún bákan náà ọlọ́jọ́ tí mo sọ wọ́n tó ń ṣe ìrántí Ọ̀rànmíyàn nínú ọlọ́jọ́ gbogbo ara mọ̀ pé ọlọ́jọ́ lápẹ̀rẹ̀ ọjọ́ tí Ọlọ́run lépẹ̀ ó ní kí ìmọ́lẹ̀ kí wà kí ìmọ́lẹ̀ sí wà ó ní àwọn afẹ́ máa rántí láti ṣèpà Ọlọ́run Elédùmarè lára ẹ̀ náà ni àti ti mú ti Ọ̀rànmíyàn nínú ìjọ yẹn ẹ̀rí àwọn ẹmẹ́sẹ̀ wọn ni tó ń yàpò ní gbogbogbò wá jáde wá kúra wọn ní àwọ̀ Ọ̀rànmíyàn láti ṣe ìrántí wípé nígbà wáṣẹ́ kò sí nínú ẹ̀pẹ̀ fún àpọ̀lọ́ nínú àwọn èèyàn ló lè bọ̀ Ọ̀rànmíyàn ṣé ẹni tó bá bí ní ìlà ìdílé Ọ̀rànmíyàn ni àbí ọmọ ìlú Ifẹ̀ nìkan àbí àwọn tó lè náwó sí tó lè gbọ́ ẹni tó ń bọ́ ibi tí kò ń bọ́ náà mọ̀ ní ọkọ̀ tí ìyẹ́wò ìkálẹ̀ ilé wa nìkan ní ìlú lọ́la dẹ̀ tó ń bọ̀ ìjọba bí èmi jẹ́ ìdákejádò àgbáyé kò síbòmí ìtàlẹ̀ tọ́ka ọ̀pá Ọ̀rànmíyàn sí àfihàn Ilé Ifẹ̀ àbáyá fèkì ẹ̀ ní wà ní ẹ ṣe mọ́ ẹ ṣe púpọ̀ sá ọba ìṣòro ọwá ìrìnlẹ̀ ní àbámi pẹ́sọ̀ tó wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ nísà o ní pé sí àwọn ará àtàlẹ̀ wà pọ̀ ní ẹ̀kan wá sàgbà ní ìlú wọ́n tí wọ́n lè náwó sí wọ́n lọ́wọ́ tí wọ́n wá fẹ́ bọ́ dáadáa òyìnbó ń bọ́ ifò tó gbọ́ oyọba rí nínú òyìnbó kan tó bọ́ tó gan tí tó ń fẹ́ ní ìlú ẹ̀ tó bọ́ sí lọ́wọ́ tó ṣe é ṣe kó tó ń pẹ̀rẹ̀ pé ohun tó sọ fún wa wípé òun gangan Ọ̀rànmíyàn ló bí òun so ní wọ́n ní sọ a rí nínú àwọn olóṣèlú tí wọ́n máa dùn kan àfẹ́sọ̀ wípé Ọ̀rànmíyàn kò sásẹ́tì àti lórí so síbi tí wọ́n ti lè bọ̀ sí ìlú tí wọ́n ti lè bọ̀ kọ́ ọmọ ọ̀fẹ́ ìbọ̀ èjì ń bọ̀ gbàgbé ẹ̀bá rẹ̀ ti rọrùn tó fẹ́ fẹ́ kó nínú máa rí ẹni bá rí a ní gọ́ọ̀nà kan lọ ní Ọ̀ṣun èyí tó ní Ọ̀rànmíyàn gan-an
ọ̀rẹ́ ìgbòho rẹ̀ sí pẹ̀lú ọmọ yẹn ó ń jagun yọ sẹ́gun. So Ọ̀rànmíyàn jẹ́ alágbára ó sì ní ọba Ìbíní àkọ́kọ́ ọba ti wà ní ilẹ̀ Ìbíní ó tó jẹ́ pé ó gba ọlọ́gbàjọba lọ́wọ́ báyìí ṣe àkọ́kọ́ torí àwọn kan tó sọ pé àkọ́kọ́ ìdílé ló ṣe tó bí ìṣòro fáńdà Ìbíní láti sọ yìí èyí tó wà ní agbègbè tí tó forí sọ ìpínlẹ̀ Ẹdó lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ìbíní tẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Ẹdó state. Àwọn kan sọ pé ilẹ̀ Ìbínú ni wọ́n pè títí tó dilẹ̀ Ìbíní. Ọ̀pẹ́ oríṣiríṣi ni wọ́n lè tù ṣùgbọ́n ní ìjọba kan wá ń bẹ̀ láti sọ pé ẹ bá dárúkọ nílẹ̀ ẹ̀kọ́ sí ilé ẹ̀kọ́ rẹ̀ àti àwọn ọ̀tẹ́ bá ní fún àwọn ọmọ kóòtù òbí káàkiri orí ìjọba ní ọba ìṣòro ọlọ́dún wa ní ọdún bẹ́ẹ̀ ọwọ́ ààrẹ ìlú ti bẹ̀rẹ̀ tí mo jẹ́ alámòjútó Pataki gẹ́gẹ́ bí ọmọ Ọ̀rànmíyàn. Màá gba gbogbo wa ní agbáwa ní ìyànjú wípé ẹ jẹ́ kí a máa sọ Yorùbá, kí a máa kọ́ ọmọ wa ní èdè Yorùbá. Àwọn oríṣiríṣi ẹ̀sìn ló wà nísìnyí. Ẹ̀sìn yẹn máa fọkàn sí pé ẹ̀sìn ló lè rè ló ní ìjọba ọ̀hún. Ìwà tí a bá wù ló lè gbé, ó lè jẹ́ ká ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ Elédùmarè. Ẹ máa sọ Yorùbá sí ọmọ yín, ẹ kọ́ wọn ní àṣà ìṣe Yorùbá. Àṣà àti ìṣe wa kò lè parun. Orí Yorùbá ní ọmọ tó sọ ilé nù kó sàpò ìyàwó. Àní sọ nínú yóò ṣe ọmọ wa. Gbogbo àwọn àṣà olóyìnbó tá ń kó kiri lójú tèmi jọ́dá wẹ̀ ní pé àdítẹ̀ lọ́rùn ni a ń bó níṣẹ́ sí ẹmẹ́dẹ̀mọ̀ pé ọ̀lẹ́ náà iṣẹ́ ọ̀sẹ́ lọ́lẹ̀ máa ń ṣe ló fi ṣe tẹ̀ sílẹ̀ yóò mọ̀ síṣẹ́ ọ̀sẹ́ ọ̀rọ̀ Elédùmarè rẹ̀ kíká síṣẹ́ ọ̀sẹ́ Elédùmarè àbúrò ti wà ilẹ̀ Yorùbá ní bàjẹ́ parun. Bákan náà àwọn mọ́wòrán Yorùbá gidi, àwọn ìjìnlẹ̀ Yorùbá gidi ní Yorùbá TV ẹ̀wọ̀ wọ́n tẹ́ bá ti ẹ̀rí àwọn ìyẹ̀kan tí wọ́n gbé lọ́wọ́ ẹ̀rí wípé ìṣe àti àṣà wọn àwọn èèyàn tẹ̀ tó ní ìdúró gbogbo parun. Yorùbá Gidi TV ní parun. Ọgbọ́n ìmọ̀ òye tí Elédùmarè fún wọn láti máa ṣe ìṣàkóso yìí wọn ní sílò ọkàn wọn balẹ̀ ilé iṣẹ́ náà lè dúná ẹ̀ṣẹ́ ẹ̀kàrùn. Ẹ̀ṣẹ́ ẹ̀sà gbogbo àti púpọ̀ lọ gbogbo ilé ẹ̀ṣẹ́ ìmọ̀ ni fún àlejò ilé tí ẹ gbà wá nílùú Ilé Ifẹ̀. Orísun wa ni níbi ojúmọ́ wa ní ayé nílẹ̀ kóòtù Òjìbí níbẹ̀ náà láwa yìí. Ẹ̀ṣẹ́ púpọ̀ Ilé Ifẹ̀ kò ní bàjẹ́. Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi ó dìgbà kan. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsán wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics aka
akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. orúkọ tèmi ni Chief Mrs. Kọ̀sùnfúnmiláyọ̀ Elúdire tí mo jẹ́ ọ̀kan nínú àwọn olóyè bàbá wa ọba ìṣòro níwẹ̀ẹ́nà ọláolúwa ọwá ìrẹ́dùnmí tilẹ̀ Ifẹ̀. orúkọ oyè tèmi ni Èyélú Ọ̀rànmíyàn ti ìlú Ilé Ifẹ̀. àwọn igi tí à ń wò yìí àwọn ni igi ọdán méjì ló wà ṣùgbọ́n àwọn eléyìí tá ń wò yìí àwọn ni akọ ọdán abo ẹ̀ wà abo ẹ̀ máa ń fẹ̀ a máa fi abo ẹ̀ a lè fi gbé tutù akọ ẹ̀ ní igi ọdán ni igi tá a dẹ̀ ń wò yìí ó ti pẹ́ àwọn igi tó jẹ́ pé tó ní bàbá tèmi gan wọ́n bá láyé ni àwọn igi yẹn ti pẹ́ bákan náà tá a bá wo bí mo ṣe náwó ní ẹ̀yìn ọ̀pá Ọ̀rànmíyàn igi àpòkó òun ni igi tó wà níbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo iná náà ti pẹ́ bákan náà igi ọsàn náà wà níbẹ̀ ọ̀pẹ iná ti pẹ́ bó ṣe mọ nígbà tó ti wà náà nì láti ìgbà tó ti wà níbẹ̀ ọ̀pá Ọ̀rànmíyàn tàjà ń wò níwájú ẹ̀ máa rí àwọn kinní tó wà níwájú ẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ sí nǹkan tó ń jẹ́ bulletproof ọ̀pá yìí ni bàbá fún máa ń gba ọta lójú ogun àwọn ọta ìgbà yẹn lọ́hùn àwọn náà ni wọ́n wà ní ìwájú ẹ̀ bọ́ọ̀lù tẹ̀wọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní Ọ̀rànmíyàn Holy Temple ibẹ̀ ni ojúbọ bàbá Ọ̀rànmíyàn ló wà tá a ti máa ń pè wọ́n bọ ìjọ mẹ́ẹ̀ẹ́dógún bákan náà ní Surface Bay ti ẹ̀wọ̀n họ́ọ̀lù kékeré ibẹ̀ ni wọ́n ti máa ń dá àwọn èèyàn tó bá wá láti dálẹ̀ ọ́fíìsì bàbá wa ọwá ìrẹ́dùnmí ibẹ̀ ni wọ́n ti máa ń dá wọn lé. ìgbé yẹn bá láwọn nǹkan kan tó fẹ́. bẹ́ẹ̀ ni wọ́n á dáhùn bóyá ó ní ìbéèrè kan bóyá kan rú lójú tó bá ti tọ bàbá wá bàbá máa dá wọn lóhùn má dẹ̀ bí ògódẹ̀ ti ń jẹ́ ti Elédùmarè gbogbo nǹkan tó bá wà yẹn kó máa bọ́ sí ìrọ̀ bá bẹ̀ wo àwọn kìíní tí àwọn ìyá mi fi jókòó àwọn tìta ẹ̀ ó ti pẹ́ ń bẹ̀ tá a bá ń bẹ̀ ní táwọn bàbá wa náà bá ń bẹ̀ ní àwọn ìjùbí jókòó wọ́n fi máa ń jókòó. àwọn òfin fèrè gbóyìn àti igi ọdán yẹn wọ́n papọ̀ yẹn fọwọ́sowọ́pọ̀ lókè. ọwọ́ bó ti pẹ́ tó ti wà níbẹ̀ ó ṣe wà nìyẹn bá tẹ̀ sí láwọn bí yẹn máa rí káwọn bí yẹn ti pẹ́. ẹni pé eléyìí náà ti lọ eléyìí ti lọ lọ́gá ti lọ ọwọ́ ẹ̀ ló wọlé òun náà tún di ó tún bẹ̀rẹ̀ gẹ̀jẹ̀. ìjọba ní ẹ̀fọ́ yóò fi tọdún mélòó. èmi ò lè sọ kódà bàbá wa kánì kése wọn lè sọ. àfàìmọ̀ kó mọ̀ ti lé ní igba ọdún rẹ̀. igba ọdún kẹ igba ọdún báwo ó ti ju igba ọdún lọ igba ọdún kẹ bàbá tó gbà bàbá wa gò lè pìtàn ẹ̀. wọn lè pìtàn ẹ̀. ṣe bó ti ṣe wà náà àwọn ẹgbẹ́ tó kù ti ṣe dọ́dọ̀ ẹ̀ náà àwọn náà tẹ bá mú tẹ bá lẹ̀ bẹ́ẹ̀ kì í bọ́ bí kan fúnra yín kò lè rú ọ̀tọ́ ẹ̀ bó ṣe ń lọ ẹ̀jẹ̀ pé òkú ẹ̀ ló ń lọ ó ti náà tún máa tún ti bí. mọ̀kẹ́ wá wò pé ẹni ká mú ilé ká lọ báyìí tó ṣe bá ti mú yẹn tẹ́tù pà lọ síbi kan ìdí ẹ̀ ló ti lọ ìlú. tó àṣẹ ńlá ni ilé bí yàrá ṣe sọ tí wọn bá ní nǹkan tó ń ṣàlámù tó bá ti débí láì jẹ́ tí ì ṣe kankan fún rárá tó bá débi ọ̀pọ̀ tó débẹ̀ tó ní nǹkan báyìí ló ń ṣòwò òun dẹ̀bẹ̀ kí nǹkan yẹn kọ́rọ̀ mi ò bá òun tó bá ti dárúkọ Ọ̀rànmíyàn kí ni yẹn máa lọ àbò ń wá nǹkan kan ó fẹ́ dupò tó bá ti dé ìdí ọ̀pọ̀ Ọ̀rànmíyàn yìí àṣẹ rẹ ti ó dẹ̀ kí ní ẹ̀rẹ̀ máa ṣe bọ̀ ẹ̀wọ́ ọbẹ̀ ni pé tó bá ti ṣe tán kò wá dúpẹ́ tó bá ti dúpẹ́ o tún máa rí tó bá wù ló dẹ̀ lè fi dúpẹ́ máa rí mi nígbà tó bá wá dúpẹ́ ṣe mọ̀ pé ó kò kóhun tòbí ọ̀rọ̀ bíbà ṣe yìí ni
àwa àwọn wá láti Èkó àti Àbújá àti Amẹ́ríkà London láì pásìkò bí ẹ bá pẹ́ jù mí ẹ máa ráwọn òyìnbó máa dé bí ń sìn àwa dúpẹ́ àwọn òyìnbó aláwọ̀ gbogbo wọn wá dúpẹ́ ẹ máa rí èèyàn tó wá látàkùn tó gbé mọ́tò wá àwa dúpẹ́ pé ìjọ tó ń béèrè nǹkan báyìí o Ọlọ́run dẹ̀ ti ṣe fún òun Olódùmarè ti ṣe fún òun lórúkọ Ọ̀rànmíyàn ó ti ṣe fún òun àwa dúpẹ́ ẹlòmíà mú di àgbò wá ẹlòmíà mú owó wá ó lè mú wá gan ẹlòmíà ra sinapu wá tó bá wù ní wà á dẹ̀ ń pọ̀ sí yẹn bíi tó bí ọ̀rọ̀ Ọ̀rànmíyàn sì jẹ́ nípa ẹni yẹn. ẹ ṣé gan ni o orúkọ yín sà. orúkọ tèmi ni ọ̀rẹ́ Adégúnjú olóyè ńlá Adégúnjú káwọdé Ọlámilékan tí mo jẹ́ ọba mèsì Ọ̀rànmíyàn lábẹ́ bàbá wa ọwọ́ àìrèké tí ó pọ̀. mo pàṣẹ ọfà kì í wọnú àpáta látòní lọ gbogbo ọfà ogun lára rẹ iná Ọlọ́run kò tì í jáde Olúwa ní ká jọ gbàdúrà kí làṣírí ogun tó ń jà ọ́ níbo ló ti dé ṣùgbọ́n síbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ Olúwa ní ká jọ gbàdúrà kí lógun tó ń dojúkọ ṣé lórí ọmọ ni lórí iṣẹ́ ni lórí ìwé ìgbélu ni ohunkóhun tó wù kó jẹ́ ogun tó ń dojúkọ Olúwa ní ká jọ gbàdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi bá mi sọ̀rọ̀ òun náà ni +234 7025 475427 lẹ́ẹ̀kan sí +234 7025 475427 láti òní lọ wàá rí ọ̀nà àbáyọ Jésù Olúwa wa àmín. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. Adélérè Olúṣẹ́gun Michael òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralẹ̀ tá ń báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own ta fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks ta fi ń deliver sand on our own ta fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé tá a ti ń báyàn kọ́lé tá a ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì ń lò látọ̀dún tá a ti wà ní ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá bàbá rẹ̀. ìkórè àgbà àtijọ́ Select Gospel ẹ wá ká jọ ṣe ẹ̀yin níyọ̀ ayé lábẹ́ fàmì òróró yan wòlíì Reuben Ayíkọ́rẹ́ gbogbo ènìyàn lápè. Ọlọ́run olú ìjọ mímọ́ ṣe tó fẹ́ bá wa dábàá jẹ̀mú ayọ̀ ayérayé o. nípasẹ̀ pé lórí wòlíì Reuben Ayíkọ́rẹ́ ti CCC òkè ìràpadà Select Gospel nínú ìkórè àgbà ti 2023 lọ́jọ́ Sunday 26 November ẹ̀yin níyọ̀ ayé ìsọjí alágbára ọ̀sẹ̀ mẹ́ta ló máa bẹ̀rẹ̀ Tuesday 7th November the Tuesday 21st láago mẹ́sàn-án òwúrọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ Sunday láti 11th November the Sunday 26th November ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ fi òpin sí ìkorò láyé onímọ̀júkọ èèyàn nínú ìkórè ìtọ́jú yìí nípasẹ̀ ìfàmì òróyàn ọ̀pọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run aláàyè àtàwọn olórí ẹ̀mí gospel wòlíì Reuben Ayíkọ́rẹ́ wọ́n máa súre fún gbogbo èèyàn Sunday 26th November bí ìsèdúpẹ́ ìkórè yẹn látàgọ́ mẹ́wàá òwúrọ̀ gbogbo ẹ̀ nínú ìjọ CCC òkè ìràpadà Select Gospel tó wà ní Adéọ̀ṣun Zone 2 Life at School Àwọ̀tán Apẹtẹ Ìbàdàn òní dídí ìkorò mọ́ gbà bẹ́ẹ̀. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá
Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.